ọlọ́lá jùlọ olórí oko ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ṣèyí abíọ́dún mákindé ó ti lérí sí olórí oko orílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ ní ẹgbẹ́ òṣèlú all progressives congress apc wípé ètò ìdìbò ọdún tó ń bọ̀ bí wọ́n bá gbìyànjú ẹ̀ wípé àwọn yóò ṣe màgòmágó àwọn yóò yí ìpinnu ọmọ nàìjíríà èèyàn pé àwọn ò ní ka ìbò táwọn ọmọ nàìjíríà bá dé ó ní kán lọ múra ogun o nítorí pé àwọn ò ní gbà o ìbò tí ọmọ nàìjíríà tó bá dì òun ni wọ́n gbọ́dọ̀ kà wọ́n sì gbọ́dọ̀ kéde ẹni táwọn ọmọ nàìjíríà tó bá dìbò fún ìyẹn ẹnikẹ́ni tó bá jáwé olúborí ní ọdún tí ó ń bọ̀ ni. ẹ rántí wípé oṣù kínní ọdún tó ń bọ̀ ní àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà ìyún Independent National Electoral Commission INEC ni wọ́n fi ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ sí tó sì jẹ́ pé kùrùkẹrẹ ó ti bẹ̀rẹ̀ lórí ẹni tí ó di ààrẹ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń gbèrò láti lọ fún sáà kejì láti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 8 ìní àwọn alátakò náà ti ń jáde ìyún àwọn bíi igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar àwọn bíi Peter Gregory Obi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó jẹ́ pé kàyéfì ló jẹ́ fún àwọn èèyàn nígbà tí gómìnà Ṣèyí Mákindé tí òun náà kéde póun fẹ́ díje du ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM eléyìí ló sì sọ Mákindé náà di ọ̀kan lára àwọn tí yóò jẹ́ olùdíje fún ipò ààrẹ ní ọdún tó ń bọ̀ ṣá o ní ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ 10 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí ìyẹn the 10th of July 2026 ìní gómìnà Ṣèyí Mákindé ló ṣàbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Bauchi tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèlú APM báyìí ìyẹn gómìnà Bala Muhammed tó jẹ́ pé nínú ẹgbẹ́ òṣèlú APM náà ni bàbá náà lọ́nà ti fẹ́ díje dupò sẹ́nitọ̀ lọ́dún tó ń bọ̀ nígbà tí wọ́n sì ń jíròrò tí wọ́n ń sọ̀rọ̀ ìní Mákindé máa sọ̀rọ̀ tí ó ránṣẹ́ ìkìlọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Mákindé jẹ́ kó di mọ̀ pé iye ọdún tó ń bọ̀ ó jẹ́ ọdún tí ò lápẹẹrẹ nínú ìjọba àti ètò òṣèlú Nàìjíríà. Mákindé ní ìbò táwọn ọmọ Nàìjíríà bá dì wọ́n gbọ́dọ̀ jẹ́ kí ó rí bí wọ́n ṣe dì ó ìyẹn pé wọ́n gbọ́dọ̀ yí wọ́n sì gbọ́dọ̀ ṣe màgòmágó. Mákindé ní bí wọ́n bá ṣe léyìí ó ní wàhálà ni ló lè ṣẹlẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ fún Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC pé àfi kí wọ́n fi gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n fi wọ́n sílẹ̀ láti yan ẹni tó bá wù wọ́n. Mákindé wá kàdé ọ̀rọ̀ ẹ̀ ńlẹ̀ ó lásìkò tí a wà lórílẹ̀‐èdè Nàìjíríà ó lásìkò tó fẹ́ fún àwọn alátakò pa ni ó ní wọ́n fẹ́ káwọn rí mú mi rárá ṣùgbọ́n ó ní ìmọ́lẹ̀ ti fẹ́ tàn onílẹ̀yìn òkùnkùn bírímù ìmọ́lẹ̀ ti fẹ́ tàn tó sì ní láìpẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ni yóò gba ìtúsílẹ̀.